Ẹ pẹ̀lẹ́. Yes, sir. Kí lorúkọ yín? Orúkọ mi ni Pastor Matthew Kayode. Kí lorúkọ ìjọ yín? Orúkọ ìjọ mi ni The Best Living Spiritual Church of God. Nílùú wo? Ní ìlú Ìṣẹ̀yìn. A gbọ́ pé ọ̀rẹ́ yín tí wọ́n ń wá láti bí ọdún méje mẹ́jọ sẹ́yìn wọ́n padà rí wọn. A fẹ́ kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rẹ́ yín, ikú ọ̀rẹ́ yín àti bí wọ́n ṣe rí wọn. Lóòótọ́ èmi pẹ̀lú Pastor Adémọ́lá ọ̀rẹ́ ni wá láti kékeré. A jọ lọ sí ilé ìwé ni. A jọ dá ìjọ yìí sílẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí a gbìyànjú kíjọ yìí gbòòrò tá a rí ọ̀nà tá a ń tẹ̀síwájú pẹ̀lú ìjọ wa yìí. Ní ọjọ́ kan ni Níkẹ́ ló ṣàdédé wá bá wa tó ṣàlàyé fún wa pé bàbá kan wà nílùú Ṣakí tí a lè lọ sí ọ̀dọ̀ rẹ̀ tó lè ṣe àṣírí fún wa bí ìjọ yóò sì gbòòrò. Nígbà tí ó ṣàlàyé fún wa yìí, a jọ gbìyànjú wa rò láàrin ara wa, a sì pinnu láti lọ sí ìlú Ṣakí láti lọ ṣe àṣírí yìí. Ṣùgbọ́n nígbà tí a dé ìlú Ṣakí tí bàbá yìí yẹ àsìkí àwa mẹ́tẹ̀ẹ̀ta wò, bàbá yìí pé inú àwa mẹ́ta tí a wá àwa méjì nìkan ni kádàrá wa rọ̀ mọ́ nǹkan tí a wá ṣe yìí. Nǹkan gbà tí a dé bàbá yìí béèrè pé kí ni a bá wá, àṣàlẹ́ nǹkan tí a bá wá fún wọn. Ṣùgbọ́n bàbá yìí rí pé àwa méjì ni kádàrá wa ló bá nǹkan tí a fẹ́ ṣe yìí mu. Bàbá yìí wá pa méjì tí kádàrá wa bá nǹkan tí a wá ṣe yìí, ìyẹn èmi àti Níkẹ́. Ó pè wá sẹ́yìn pé Níkẹ́ pé Pastor Adémọ́lá tó jẹ́ ẹnìkẹta wa yìí o, òun ni á lò tí ìjọ wa kí ó fi gbòòrò síwájú. Mo wá yarí fún bàbá yìí pé bàbá báwo la ti fẹ́ lo ẹ̀dá alààyè wa láti ẹ̀dá alààyè bí àwa náà láti jẹ́ kí ìjọ wa lè lọ síwájú. Ṣùgbọ́n bàbá yìí fárígá pé àdìkẹsẹ̀ bómi àlèyọsẹ̀ mọ́ ń bẹ̀. So ìdí nìyẹn tí a fi ṣe ètò tí a fẹ́ ṣe ń bẹ̀. Ìgbà tó wá di tó ṣe díẹ̀, bàbá yìí rán àwọn èèyàn kan lóúnjẹ kan náà bá oúnjẹ wá. Ṣùgbọ́n wọ́n àti wọn oúnjẹ fún wa tán nígbà tí a jẹun tán. Pastor Adémọ́lá tó jọ́rẹ́ mi ó sùn lọ. Bàbá yìí sì fún un lọ́rùn pa. Nígbà tó fẹ́ fún un lọ́rùn pa yẹn, ẹ̀yin náà wà ń bẹ̀ àbẹ́ ìsìn bẹ̀? A wà ń bẹ̀ nígbà tí wọ́n fún un lọ́rùn pa. Ipa wo lẹ̀yin kó? Ṣé ẹ̀yin lẹ dì wọ́n lẹ́sẹ̀ mú ni àbí ẹ kàn ń wò wọ́n bọ́ ṣe fún wọn lọ́rùn pa? Àwa ò kópa ọkànnú rẹ̀, ṣùgbọ́n ẹ mọ̀ pé èṣù lágbára kò ní gbàlà. Ẹ̀rí ọkàn ṣèmi náà nígbà tí wọ́n fún un lọ́rùn pa, ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe sí mọ́. Nígbà tó wá pa wọ́n tán yẹn, kí lẹ ṣe sí, báwo lẹ ṣe òkú wọn? Bí a ṣe òkú bàbá yìí ti ṣàlàyé fún wa pé a lo àwọn ẹ̀yà ara wọn kọ̀ọ̀kan sí inú ìjọ yìí, níjọ yóò fi gbòòrò sókè. Ẹsẹ̀ wọn sọ pé a máa gé ẹsẹ̀ rẹ̀. Tá a bá gé ẹsẹ̀ rẹ̀ méjèèjì, a rí mọ́ bí pílà tó wà níwájú ìta chọ́ọ̀chì. Níbi àbáwọlé church bẹ́ẹ̀ ni. So ẹ̀yìn ọkàn rẹ̀ á rìn mọ́ ẹnu ọ̀nà àbáwọlé inú church. Ibi táwọn èèyàn ń gbà wọlé gangan. Táwọn èèyàn ń gbà kọjá bẹ́ẹ̀ ni. So ẹ̀yìn apá rẹ̀ méjèèjì á rìn mọ́ bí àwọn pílà tó wà lẹ́yìn church. Ṣùgbọ́n gbogbo yòókù tó kù pàtẹ gbúndúrúkú yòókù tó kù a máa rí mọ́ orí ọ̀tà gangan. Tó bá ti ṣe ètò yẹn nìyẹn sà. Báwo làṣírí ìṣèwá tú? Àti ọ̀dọ̀ ìyàwó mi ní kẹ́lá ṣètò títú jáde. Ìyàwó yín bọ́ a gbọ́ wípé Adéníkẹ́ yìí ìyàwó ọ̀rẹ́ yín Pastor Adémọ́lá ni tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ni àfẹ́sọ́nà ọ̀rẹ́ mi Pastor Adémọ́lá ni tẹ́lẹ̀. Kí ló dé tó wá jẹ́ pé àwọn lẹ fẹ́? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí àṣírí tó ti wà láàrin wa yìí, mo wò pé tí a bá fẹ́ra wa àṣírí ò lè tú síta sọ́dọ̀ ẹnì kankan. Ẹ tó ọmọ ọdún mélòó báyìí? 45 years. 45 years. Bẹ́ẹ̀ni. Ẹ̀ka àjọ yín ti wá tó bíi mélòó? Ó ti tó bíi mẹ́ta. Ọmọ mélòó lẹ ti bí? Ọmọ méjì. Ọmọ méjì. Bẹ́ẹ̀ni. Bó làwọn ọmọ yín wà báyìí? Ọmọ èyí tó jẹ́ àkọ́bí mi òun wà ní abroad, kò sí Nàìjíríà mọ́. Ìkejì sì wà pẹ̀lú wa níbí báyìí. Nígbà tí àṣírí ti wá tú yìí tí gbogbo èèyàn ti rí nǹkan tó ń ṣẹlẹ̀, kí ni nǹkan tí ẹ fẹ́ kí Ọlọ́run ṣe fún yín? Mo ti sọ fún Ọlọ́run níbi tí mo wà yìí
gẹ́gẹ́ bí Bíbélì ti sọ pé ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó sì kọ̀ ọ́ sílẹ̀ òun ni Ọlọ́run yóò sì dáríjì. So mo ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ pé kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo sì mọ̀ pé tọ́lọ́run bá yọ mí nínú ibi tí mo wà yìí, Ọlọ́run dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yìí, ìgbà tí ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ tẹ́ ń jíṣẹ́ fáwọn èèyàn, ṣé tẹ́ ẹ bá ń wàásù fún àwọn èèyàn, kí ló dé tẹ́ ẹ wàásù fún ara yín náà? Gẹ́gẹ́ bí mo sọ sílẹ̀ ní àkọ́kọ́ pé èṣù lágbára kò ní gbàlà, Ọlọ́run ṣá dárí ẹ̀ṣẹ̀ mi jì mí.